káàbọ̀ síbi àṣekágbá ayẹyẹ ọdún Ìbàdàn CCI Grand Finale 2020 àìlè tí wọ́n gbà kórí rẹ̀ ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún third Ìbàdàn at 200 years níbi tí a ti ṣe ayẹyẹ àṣekágbá rẹ̀ ní ọjọ́ tí òní ìyẹn ní pápá ìṣeré Abáfẹ́mi Awólọ́wọ̀ eléyìí tí ó ń bẹ ní agbègbè Òkè Àdó nílùú Ìbàdàn sábà sí Liberty Stadium tí a bá ń gbọ́ fọ́nrán eléyìí tó ń lọ tí àwọn náà fetí sí àwọn olórin ìbílẹ̀ àwọn ni wọ́n ń kọrin tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń kí Olúbàdàn bá tilẹ̀ Ìbàdàn. Àkànmú Ọlásùpọ̀ Adétúnjí Ajé Ògúngúnnísọ̀ àkọ́kọ́ Mùsífìlà orí adé kábíyèsí adé ó pẹ́ lórí kíbà tó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìnbá kí ó jẹ kó pẹ́. Tá a bá sọ pé à ń ṣọdún Ìbàdàn ó túmọ̀ sí pé gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú Ìbàdàn ló gbúdọ̀ wá ń bẹ̀. Nígbà tá a ti rí Olúbàdàn kọ́ ọkàn wa ti balẹ̀ wípé Ìbàdàn ló ń ṣe nǹkan lóòótọ́ àti ní òdodo. A mú wa yíká ṣàfihàn ká lè mọ gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ń bẹ lábẹ́ ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tá a pè ní CCII Central Council of Ibadan Indigene ẹgbẹ́ yìí ní àbúradà tó kó gbogbo tí ń jẹ́ ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tí nígbà yẹn máa bá wa bọ̀ nígbà tí a ṣe àfihàn ó sì ṣe àwọn ẹgbẹ́ àti lọ́gbà eléyìí tí wọ́n láǹfààní àti wà níbi àṣekágbá ọdún ọ̀sẹ̀ Ìbàdàn CCI 2020 Grand Finale tí wọ́n pe àkórí tọdún yìí ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta at 200 years. Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún lórí pé 1820 lọ́dún nígbà tí àwọn akọni tí ọkọ rẹ̀ sídẹ́tù tí wọ́n ṣe àgbékalẹ̀ Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta wọ́n sì ní kí akọni baálẹ̀ Mọ́yẹ̀lóyè Ògúnbàkẹ́fà kí ó ṣe bẹ́ẹ̀ kí ó jẹ́ ọkọ aṣáájú ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ní 1820 tó bẹ̀rẹ̀ ìyẹn làwọn sì ti àyíká látìgbà náà títí tó fi di àsìkò yìí náà fi pè é ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún 1820 ẹ máa bá wa bọ̀ bí a ṣe ń ṣàfihàn àwọn ẹgbẹ́ a lè bá a mọ̀ pé CCI wọ́n ń ṣe bẹ́bẹ́ eléyìí tí wọ́n pè ní Ìbàdàn at 200 years ẹ má jà gbàgbé Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta 1820 sí 2020 Ìbàdàn Mọ́gàjís and Baálẹ̀ Ìbàdàn Mọ́gàjís and Baálẹ̀ Mọ́gàjí àti Baálẹ̀ ní ilẹ̀ Ìbàdàn àwọn là ń wò yìí. Gẹ́gẹ́ bá sọ fún wa pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́ àti lọ́gbàlọ́gbà òun náà ni wọ́n máa ń bá CCI péjọ nígbà tí wọ́n bá ń ṣe àṣekágbá ọdún ọ̀sẹ̀ Ìbàdàn nígbà tá a ti fi àwọn mọ́gàjí àti àwọn baálẹ̀ hàn abẹ́ àti bàbà tó kọ̀ òun la rí àkọlé tí wọ́n kọ ọ̀jọ̀gbọ́n Ayọ̀bámi Sàlámì òun là ń rí ẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n pè sí bàbá wa tí àwọn obìnrin méjì dúró tì ní rọ̀gbàrọ̀gbà àwọn náà bàbá wa Olóyè Ṣọlá àwọn ní ààrẹ fún ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. abẹ́ àti bàbá ẹnjìnìà Yẹmí Adétúnjí ọ̀kan nínú àwọn èèkàn àti aláṣeyọrí ọmọ Ìbàdàn òun la rí yẹn. Tajé ní ìdẹ́sẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ bá wọn ròde ìbànújẹ́. Mágàjí ọlọ́kọ̀ ó lè máa ṣe àpárí ọkà. Jẹ́ kí a sọ nǹkan tí ẹ bá ń kí Olúbàdàn Olúbàdàn ni. Ètò àmóbí yàtọ̀ Olúbàdàn ti. Ọba bàbá ọba nù Olúbàdàn ni. Ọlásùpọ̀ Adétúnjí Ajé Ògúngúnnísọ̀ kábíyèsí o Mùsífìlà forí adé ìyá wa náà láwọn lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn olórí Rashidatu ẹ ṣiṣẹ́ ìdúpẹ́ láàfin bàbá Olúbàdàn ẹ jẹ́ wá lọ síbi àwọn àti bàbá.
bàbá mi á lè mọ̀ wípé CCI wọ́n ṣe gẹ́gẹ́ níbi àṣekágbá ọ̀sẹ̀ Ìbàdàn ti 2020 eléyìí tí wọ́n pè ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta wọ́n pè ìgbà ọdún bàbá wa lẹ́yìn aṣojú bàbá wa láti Ilé-Ifẹ̀. Adé àti bàbá yìí aṣojú Ọ̀nìrìṣà láti Ilé-Ifẹ̀. Ìbàdàn traditional chiefs àyè náà ni wọ́n tún palẹ̀ sílẹ̀ fún àwọn olóyè Olúbàdàn pàápàá jùlọ àwọn àgbààgbà ìjòyè. Adé àti bàbá ọmọ pàtàkì nínú àwọn aláṣeyọrí ọmọ Ìbàdàn. Bàbá wa àti bàbá ilé yìí Jericho business venture nínú àwọn ẹgbẹ́ Ìbàdàn tó wà ní abẹ́ àti bàbá CCI ni àmọ́ àwọn àgbàfà àwọn àlìwúlà mẹ́wàá wọ́n rẹ̀ sáà tilẹ̀ àbíyá àwọn ní ọjọ́ òkú ń bí bàbá àgbà tí wọ́n jẹ́ chief missioner fún Gandhi lápẹ̀rẹ̀ àwọn àgbà fún láti Sheikh Habib Buhari àwọn àgbà onímọ̀ àwọn ní ọjọ́ òkú ń bí gẹ́gẹ́ bí àwọn onímọ̀ eléyìí tí CCI tí wọ́n fìwé pè lọ́jọ́ tòní tí wọ́n sì kún ní ètò àdìrẹ́dá báwa bí àti bàbá àkọlé ibẹ̀ ló sọ pé Ìbàdàn Progressive Union ọkọ̀ pàtàkì nínú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tó ń bẹ lábẹ́ àsíá Olúyọ̀lé Unique Sisters Club ọkọ̀ pàtàkì nínú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn pàápàá jùlọ ó jẹ́ ẹgbẹ́ obìnrin gbogbo àwọn ẹgbẹ́ tá a bá rí bí wọ́n jẹ́ ẹgbẹ́ tó forúkọ sílẹ̀ lábẹ́ CCI èèyàn kí dédé darapọ̀ mọ́ CCI bí kò ṣe pé kí wọ́n kóra wọn jọ lẹ́gbẹ́ ẹgbẹ́ yẹn ni wọ́n forúkọ sílẹ̀ lábẹ́ Central Council of Ibadan Indigi ọ̀kan nínú wọn rèé Olúyọ̀lé Sisters Club ẹgbẹ́ Olúyọ̀lé Lagos Island láti Èkó Àkété àwọn ọmọ ilẹ̀ Ìbàdàn tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ ìlú Èkó ní ìpínlẹ̀ Èkó àkọlé tá a bá ń bẹ̀ yẹn á rí pé àwọn tá a ti ṣàfihàn wọn nípàdé ẹgbẹ́ obìnrin àwọn obìnrin ni wọ́n wà bẹ́ẹ̀. Ìbàdàn Progressive Club 12 ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tí wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú CCI. Ìbàdàn Oníyẹ̀fun Ìbàdàn Indigi Social Club Oníyẹ̀fun ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn àti ilẹ̀ Ìbàdàn òun náà là ń wò yìí tí wọ́n sì ní àjọṣepọ̀ pẹ̀lú CCI tí wọ́n kó gbogbo wa sòdí lọ́jọ́ tòní. Ọmọ Ajẹ̀gbíyó Club rèé ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tẹ́ ẹ̀ bá ti rí gbogbo èèyàn tẹ́ ẹ̀ bá ti rí ìlà ẹ̀kẹ́ bàbá ìlà ilé ìbíkún lẹ́nu ẹ̀ ti mọ̀ pé àwọn Ìbàdàn nìyẹn tí àwọn náà tó sì ní àjọṣepọ̀ pẹ̀lú CCI náà Ajoroso Ajẹ̀gbíyó Club the Ibadan Patriots TIP àwọn tí ìlọsíwájú àti ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn tí ó jẹ lógún tó múmú láyà wọn tí wọ́n sì jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tí wọ́n sì ní ìbáṣepọ̀ pẹ̀lú CCI. ẹ rí wípé nǹkan kìí sẹ́gbẹ́ ẹsẹ̀ ràgó bá ti ń ṣàfihàn àwọn àti bàbá àti àkọlé tí ń bẹ́ẹ̀ á mọ̀ wípé CCI wọ́n ń ṣe bẹ́bẹ́ níbi àṣekágbá ọ̀sẹ̀ Ìbàdàn eléyìí tí CCI máa ń ṣe lọ́dọọdún tí wọ́n pe tọdún yìí ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún ẹgbẹ́ kan náà tún lélẹ́yìí Lekan ìyẹn ni ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tó jẹ́ pé iṣẹ́ ìmọ́lẹ̀ iṣẹ́ ìmọ́lẹ̀ ni wọ́n ń ṣe kábàáníṣe bí náà ti tàn lé ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ ẹgbẹ́ tí ó fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Ìbàdàn wọ́n sì ní àjọṣepọ̀ pẹ̀lú CCI. Òkè Ìbàdàn ẹ máa gbọ́ bò láǹtí Òkè Ìbàdàn elite eléyìí tó jẹ́ pé ìlú Èkó Àkété òun náà ni wọ́n fi jókòó sí ṣùgbọ́n tí wọ́n gbàgbé ilé tó jẹ́ pé ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn náà ni wọ́n ṣe tí wọ́n sì ní àjọṣepọ̀ pẹ̀lú CCI eléyìí tí wọ́n kó gbogbo ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ ọmọ Ìbàdàn
parí ọ̀sẹ̀ Ìbàdàn 2020 ilé TCI tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún. Orí táwọn èèyàn bá rí Ìbàdàn at 200 wọ́n mọ̀ wò wípé ṣégbà tí Ìbàdàn bẹ̀rẹ̀ nìyẹn. Rárá o, 16th century ní Lágẹ̀lú ti tẹ̀lé Ìbàdàn. Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ló bẹ̀rẹ̀ ní 1820. CCI Kano ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tí wọ́n fi ìjókòó sí Kano ẹ̀yà tẹ̀síwájú láti ẹgbẹ́ ti bẹ ní abẹ́ àti bàbá kan ìdú UI Poly Ìbàdàn Descendant Union ló máa jẹ́ tabaníkà tún ní bí wọ́n ṣe kọ́ ní àkọlé yẹn agbègbè UI àti Poly ni wọ́n wà. Ọkọ̀ padà nínú ẹgbẹ́ wọn bíbí ilẹ̀ Ìbàdàn náà ni àwọn náà jẹ́ ẹbí wá sọpẹ́ olúwa dá wa sí o. àkọlé rẹ̀ Royal Group ọkọ̀ pàtàkì nínú ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn náà ni àwọn náà ṣe wọ́n sì lé àjọṣepọ̀ CCII tó jẹ́ àbúradà tó bo gbogbo ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Akí àwọn náà káàbọ̀ síbi àṣeyẹ Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún 1820 sí 2020. Bákan náà òkè Àrẹ̀mọ Social Club ọkọ̀ pàtàkì nínú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tí àwọn oníláǹfààní àti ìwà yìí tí wọ́n rí sí àṣẹ tí ẹsẹ̀ lásán rìn ó nìyẹn. Àdánù dúró díẹ̀ torí pé orílẹ̀-èdè wa ń lọ lọ́wọ́ láti bọ̀wọ̀ àti ìbóyẹ fún ilẹ̀ wa. Gẹ́gẹ́ bí a ṣe ń bá kíní ọ̀hún bọ̀ Ìbàdàn Indian Food Trade Association ìyẹn ni àwọn tí wọ́n ń ṣe òwò bàtà tí wọ́n jẹ́ ọmọ bíbí ti ìlú Ìbàdàn. Àwọn náà wà bí akẹ́ àwọn náà káàbọ̀ sí bí a ṣe yẹ Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún. Ìbàdàn Education Foundation àwọn náà wà bí Tuma Yombe. Láṣẹ bá kí ọmọ ẹgbẹ́ òbí Ìbàdàn pàtàkì tí wọ́n náà kàlẹ́ àti ọdún yìí tí wọ́n gbogbo ẹgbẹ́ tí wọ́n ní Ìbàdàn Reform Ending ẹkùn ti ìlà oòrùn gúúsù South àwọn náà ni wọ́n láǹfààní láti wà níbí. Akí àwọn náà káàbọ̀ síbi àṣekágbá ọ̀sẹ̀ Ìbàdàn eléyìí tí ó fẹnubodò lọ́jọ́ tòní eléyìí tí CCI tí wọ́n pe àkórí tọdún ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún láti 1820 sí 2020 ìyún aṣọ̀pọ̀ ọdún láyé. Ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn náà làwọn Ọ̀mí Àdìó Ìbàdàn Indigenous First Foundation ìlú tí ò sírú ẹ̀ káàkiri àgbáńláyé ìlú olóko kótúndókì kò pé méjì káàkiri àgbáńláyé. Ọ̀mí Àdìó Ìbàdàn Indigenous First Foundation òun náà ni eléyìí. Ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ wọn bíbí ilẹ̀ Ìbàdàn òun náà rèé. Àwọn náà wà níbí lọ́jọ́ tòní láti ṣe àjọyọ̀ àṣeyẹ àti àṣekágbá ọ̀sẹ̀ Ìbàdàn tí CCI tó máa ń ṣagbátẹrù ẹ̀ lọ́dọọdún. Àmọ́ tọdún ní àrà ọ̀tọ̀ ni wọ́n pe àkórí rẹ̀ ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún. Akí àwọn náà káàbọ̀. Ìbàdàn Country Club ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ tí ó jẹ́ pé wọ́n làmìlaka wọ́n rè kàn wálẹ̀ tí wọ́n sì rí ẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ògiri ilé tó gbé ilé ró. Òun náà ni Ìbàdàn Country Club ni wọ́n jẹ́. Àwọn ìkànnìyàn ní bẹ́ńbẹ́ kì í ṣe nílẹ̀ Ìbàdàn. Akí àwọn náà káàbọ̀ síbi Ìbàdàn. Ìbàdàn Egalitarian Movement
ọ̀kan nínú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tí àwọn náà láǹfààní àti wà bí nìyẹn ẹjá máa tẹ̀síwájú lórí ọ̀tún. Payé lórí wọn lórí tẹlifíṣàn dé dákàyé. Ìbàdàn Progressive Brothers Club. Ìbídàpọ̀ ìbídùn ní olóúnjẹ Bódìjà. Olúyọ̀lé Searchlight Club. Gbogbo àwọn ẹgbẹ́ tá a bá ti rí bí ẹgbẹ́ ojúlówó ọmọ bíbí Ìbàdàn ni tí wọ́n sì ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ tó kó gbogbo ẹgbẹ́ wọn bí ìlú Ìbàdàn sábẹ́ ká mọ̀ sí Central Council of Ibadan Indigene CCIR. LSI. Tí a bá ń wo àrà tí wọ́n dá yìí, a rí pé ìwé wọ́n fi hàn wá irú kan tí yóò jẹ́ ìpín ni. Tá a bá wo nígbà náà, láwọn gbogbo ẹ̀ papọ̀, a rí pé ìpín ni èdè táwa wa abẹ́ àti bàbá yìí lọ. Àwọn tí wọ́n wọ aṣọ olómi aró yìí pẹ̀lú fìlà àti gèlè rẹ̀. Olúyọ̀lé Social Elite Ìbàdàn. Olúyọ̀lé Social Elite Ìbàdàn yẹn ni ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn. Founded 1970 ni wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀. Wọ́n fi hàn wá gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ojúlówó ló fà á tá a fi rí àpẹẹrẹ àti àmì tí í ṣe ìpín gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń kí àwọn bàbá wa nílẹ̀ Ìbàdàn wípé ọmọ ajẹ̀gbín yó ọmọ àfikàrà ń fọ́ orí mú. Àwọn Olúyọ̀lé Social Elite Club Ìbàdàn wọ́n ń ṣàfihàn ara wọn gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Ìbàdàn torí pé Ìbàdàn alákọ̀ọ́kọ́ tó ń parí lọ wo ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ láti rí ìtàn tí ó rọ̀ mọ́ ajẹ̀gbín yó ìkàrà ń fọ́ orí mu. Ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀rọ̀ yìí. Ìbàdàn Mothers of Peace and Progress. Bàbá ti rí ó kan á ti mọ̀ pé àwọn ìyá wa ni. Ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn òun náà ni eléyìí tí wọ́n sì ní àjọṣepọ̀ pẹ̀lú àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tá a mọ̀ sí Central Council of Ibadan Indigene. Wọn torí nǹkan méjì wá torí àṣekágbá ọ̀sẹ̀ Ìbàdàn TCCI tí wọ́n máa ń ṣagbátẹrù rẹ̀ lọ́dọọdún. Bọ́tọ̀dún yìí tí wọ́n ṣe lára ọ̀tọ̀ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ó pé ìgbà ọdún Ìbàdàn at 200 1820 to 2020. Alhamdulillah.